bí àwọn alátakò bá ṣe ń sọ̀rọ̀ tako ọ̀rọ̀ náà ni àwọn olólùfẹ́ àti àwọn alátìlẹyìn olórí oko káfàtà lórílẹ̀‐èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú tí wọ́n ń dùn lórí ọ̀rọ̀ tí emir ìlú Kano ìyẹn ọba ìlú Kano Alhaji Mohammed Sanusi Lamido Sanusi tó sọ nípa ilé ìfowópamọ́ àpapọ̀ orílẹ̀‐èdè yìí Central Bank of Nigeria àti ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti di àríyànjiyàn àti ìtànfà mọ́ra wọn lọ́wọ́ lórí ẹ̀rọ ayélujára bí ẹni tó ń fa ẹran náà mọ́ra wọn lọ́wọ́. Ǹjẹ́ ọ̀rọ̀ wo ni emir Sanusi sọ? Ó mà ní ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe lórí tẹlifíṣàn New Central Television láìpẹ́ yìí níbi tí wọ́n ti bí léèrè pé níbo ni ọ̀rọ̀ Nàìjíríà níbo ló ń lọ báyìí àti pé kí ló rí sí tó ń ṣẹlẹ̀ lásìkò ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tó lanu kótó kí ni Sanusi ń jẹ́ kó di mímọ̀ wípé ìgbìyànjú ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ti ń so èso rere. Ó ní kí Tinubu kó tó gbàjọba, ó ní gbogbo wa la mọ̀ bórílẹ̀-èdè Nàìjíríà ṣe rí, ọrọ̀ ajé ó ti dẹnu kọlẹ̀, ó ní bẹ́ẹ̀ ló sì kù báyìí kí orílẹ̀-èdè Nàìjíríà kó wó lulẹ̀. Ṣùgbọ́n ó ní látìgbà tí Tinubu tó ti gbàjọba tó ti dé, ó ní ìyàtọ̀ ńlá ó mà ti dé bá ọrọ̀ ajé Nàìjíríà. Ó ní ọrọ̀ ajé tó ti wó lulẹ̀ tẹ́lẹ̀ tó ti fẹ́ ṣubú, ó ní níṣe ni bàbá náà ló mà ti fẹ́ gbé ọrọ̀ ajé ọ̀hún dìde. Bẹ́ẹ̀ ló lóun kan sára sí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè tó náà ti fìgbà kan jẹ́ ọ̀gá wọn rí, ìyẹn Central Bank of Nigeria. Ó ní iṣẹ́ tí àwọn náà ṣe lórí ọ̀rọ̀ ajé Nàìjíríà báyìí ó ní kì í ṣe kékeré rárá. Bẹ́ẹ̀ ni ló kan sára sí ọ̀gá wọn Ọláyẹmí Kàdúsò. emir Sanusi wá jẹ́ kó di mọ̀ pé àwọn àtúntò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe lásìkò tó gbàjọba Nàìjíríà, ìyún owó ìrànwọ́ epo ìtànpè ní subsidy tó yọ lórí epo pẹntiróòlù àti bí ó ṣe yọ subsidy lórí owó dọ́là tí wọ́n san subsidy lé lórí àti àwọn ìgbésẹ̀ míì tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ló gbé. Ó ní gbogbo eléyìí ni ló jẹ́ kí ọrọ̀ ajé Nàìjíríà kó padà bọ̀ sípò. Bẹ́ẹ̀ ló ní gbogbo àwọn táwọn bá ní ìmọ̀ nípa ọrọ̀ ajé làwọn yóò mọ̀ pé ọ̀nà dáadáa ni Tinubu ń tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ àti pé láàrin ọdún méjì àti oṣù díẹ̀ tó lò níjọba ó ti fàkọyọ dáadáa, ó sì ti ṣe nǹkan tí ó dára. Gbàrà tí ọ̀rọ̀ Sanusi tó jáde ní àwọn olólùfẹ́ Tinubu àti alátìlẹyìn ẹ̀ iná ti ń ṣàjọyọ̀ ẹ̀ tí wọ́n sọ pé bírò emir Kano àti ẹni tó nímọ̀ nípa ọrọ̀ ajé tó tún jẹ́ alága àti ọ̀gá àgbà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bá fi ń sọ báyìí, àjẹ́ pé òǹtẹ̀ gidi ni fún Tinubu láti tó ṣe sáà kejì sí i. Ṣùgbọ́n tí àwọn tí ò gba Tinubu, ìyẹn àwọn ọ̀tá àti alátakò ẹ̀, tí wọ́n ń kọlu àwọn tó ń sọrú ọ̀rọ̀ yìí pé Sanusi ó ṣeéṣe kó ti jẹ́ dòdò kẹ́nu ẹ̀ má lè sòdodo. Wọ́n ní kó tó sọ ọ̀rọ̀ yìí, ọ̀gá àgbà báǹkì àpapọ̀ orílẹ̀-èdè yìí Ọláyẹmí Kàdúsò wọn ló ti ṣàbẹ̀wò sílẹ̀ lẹ́kọ̀ọ́. Wọ́n ní lẹ́yìn tí ìyẹn ṣàbẹ̀wò sí ní Sanusi ṣẹ̀ṣẹ̀ lọ ń ṣerú ìfọ̀rọ̀wérọ̀ bẹ́ẹ̀ tó sì ló ṣeéṣe kó jẹ́ pé nǹkan ti bọ́ sápò kábíyèsí ni ó fi ń sọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀.